ilé ayé, 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 ilé ayé. Pétì yìí bí ọba ṣe rẹ̀ sọ̀tò kápẹ́ mílíkì ń bẹ nú ẹ̀ ní ọ̀gbà tá alágbádá náà ní ìjọba alágbádá náà náà kúkú ń bẹ lóde. Kínú ní ìlú tó ní adarí kí wọ́n máa bá bílíọ̀nù $2 nínú ilé ẹnìkan ní owó tó yẹ kí wọ́n fi ṣe àǹfààní fún àwọn mẹ̀kúnnù àti irú àwa tá à ń wáṣẹ́ bíi tiwa yìí wọ́n sì sọ ọ́ di tiwọn àti ìdílé wọn nìkan ṣoṣo. Ìlú yìí ti bàjẹ́. Sórí ọ̀rọ̀ rẹ ti sú mi ọmọ kàròyìn sáání nígbà gbogbo bọ́ọ̀ká tinú oníwèé tí wọ́n máa ń kátà kiri ọ̀ọ́ká ti onínú fóònù ní ìtajà pé fóònù tí wọ́n ń lò tí wọ́n fi ń kàròyìn tẹ́ ń kàròyìn káàkiri nǹkan gidi lẹ́lòmíì fi ń ṣe ẹ̀kọ́ ni ọmọ kan ní sísásẹ́ ni wọ́n fi sásẹ́ ní ẹ̀sẹ̀ fóònù tí wọ́n fi kàwé ìròyìn tọ́jú ìròyìn nìkan lórí inú rẹ̀ wọ́n fi sásẹ́ ni ọmọ tó fi sásẹ́ ń gé òní ó ti kọ́lé ní ẹ̀sìn ọ̀rọ̀ kọ́dà ọ̀ra kíní fáwa náà níjọ́ tá a gbọ́wájú wọn kọjá ó fún wa lẹ́yìn ọ̀rọ̀ ẹyin kankan ọ̀rà fún wa ẹyin títè ọ̀rà fún wa èmi ọ̀mọ́jọ́ tí wọ́n fẹ́ lo kíní tiẹ̀ ìròyìn tó sì ń káàkiri kò sí ìròyìn gidi kan nínú gbogbo ohun tó ọmọ kà bí wọn ò bá pààyàn wọn ò jíyàn gbé bí wọn ò jíyàn gbé wọn ò fipá báyàn lò bí wọn ò fipá báyàn lò wọn pa àwọn ọ̀dọ́ tí mògùn olóró ní ìsìn o yíyí lórí wọn yí kí o ìtọ̀ wákà ní ìsìn ìwọ náà wò ẹnìkan kó owó tó tọ́tọ́ fún gbogbo òlú oko ìbànújẹ́ ni owó tí ẹ̀wà po tiẹ̀ tí ẹ̀wà po tèmi tọ́ wá ń ka owó tó níye gidi tó pé bí kéèké ló ti pè bó ṣe tóbi tóun kọjá po ẹnìkan náà ń wọ̀ nílùú tọ́já pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí orílẹ̀-èdè tó wà bó ṣe wà tí wọn ò tí ì jẹ́ lájẹpa tí wọn ò tí ì rún wómúwómú tí wọn ò tí ì ro máṣọ tí wọn ò tí ì fi ìjẹkújẹ kí wọ́n fi yí mọ́lẹ̀ àwọn àgbà kan ní ọmọ orin sẹ́nu ńgbà náà wọ́n ń pẹ́ bí ìsun omi ni o bí ìsun omi ni òróró ilẹ̀ tí bàbá fún wa bí ìsun omi ni òróró ilẹ̀ ọ̀hún ẹni wọ́n gbọ̀ngbẹ̀ yìí o ẹni wọ́n fàmúlẹ̀ nìkan ṣoṣo kó sápò yìí o. Màámi èmi ìyín tẹ́yìn sọ kò sí lọ́nbẹ̀ àmọ́ ẹni tó bá ń wáṣẹ́ bíi tiwa kò gbọ́dọ̀ jìnnà sí ìwé ìròyìn. ìwé ìròyìn elébẹ́ wá ṣe ọkọ mi ajẹ́ tó ti ń kà iṣẹ́ mi lò lórí inú rẹ̀. ẹ parọ́ ẹ wò ó ti sú mi gbogbo ibi tí mo bá dé ìrírí ọdún 7 ìrírí ọdún 5 ìrírí èyí tó kéré jù ní ìrírí ọdún 4 tí wọ́n á béèrè lọ́wọ́ mi ní èmi tí mi ò tí ì rí iṣẹ́ gidi kan ṣe ẹjọ́ níbo tí mo ti fẹ́ rí ìrírí ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣiṣẹ́ ló ń rí ìrírí. ẹyin tí wọ́n sọ fún ọ nù pé kò sí ròyìn kankan nínú ìwé ìròyìn àti ìròyìn tó ń kà lórí ìkíní bó bá jẹ́ pé wọ́n nìkan ṣe ni àwọn ò ṣe jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ lọ́dọ̀ tiẹ̀ kó o fi tiẹ̀ ṣe rírí. ẹ wò màmí ṣe rí tí mo bá fi lè rọ́nà tí mo bá fi lè rí ọ̀nà jáde kúrò nínú ìlú yìí kódà kò ṣe Ghana ẹ lè má rí mi mọ́. Ọlọ́run ò jẹ́ rí ọ èyí ò ní kọ́ wọ́n sọ ẹlẹ́dàá mi yóò jẹ́ kí n rí ọ ò ní bọ́ sọnù mọ́ ń lọ́wọ́ ò ní kú ò sì ní ránìrà àmọ́ bọ́ọ̀bà kú òun lu yìí kànde
mo rí Ghana o Ghana tí ó jìnnà sí Nàìjíríà séèyàn wà nílùú o ráwọn ìlú ńláńlá tó lé lọ bọ́ bá lọ Amẹ́ríkàsì ìlú àwọn aláwọ̀ funfun sọ́bà jẹ́ ní kódà kọ́ wá jẹ́ pé ìlú táwọn ọmọ kan tí wọ́n ń sọ nísàlẹ̀ níjó ní wọ́n ní Afghanistan ní gbogbo wọn péjọ ní ẹ sọ pé kíní kan ṣẹlẹ̀ Afghanistan ní ọ̀nà tí wọ́n gbọ́n tí wọ́n lọ ṣẹlẹ̀ ń bẹ̀ o àmọ́ mọ̀ pé lùtọ́ da ní ọ̀jẹ̀. Afghanistan. wọ́n ròyìn rẹ̀ sálẹ̀ tí wọ́n péjọ tí wọ́n wo ìwé ìròyìn tó ọmọ múdà wọ́n péjọ lórí tí wọ́n sọ pé Afghanistan kọ́mọ sí dàbí pé èèyàn jẹ́ kíní mo bá gbàbẹ̀ kọjá kódà mọ̀ ń gbàládùn akẹ́rẹ́dà mi ọjọ́ ọ lọ. Afghanistan ẹ kàn fojú wo Ghana báyẹn ni o ọmọ Ghana mélòó lè rí tó tún ń so bàtà káàkiri tàbí tó ń kiri pọfupọ́fù káàkiri ìlú wọn ti dáa àtìgbà tán ti lólórí tó dáa gbogbo wọn ti padà sílùú wọn ẹ wò kó ṣe Ghana lásán níbí ni ẹ wò ń lọ o. síbẹ̀síbẹ̀ náà tẹ́nitẹ́ni àkísà ń ta tán a kàn ń sọ bẹ́ẹ̀ náà ni ò lè gbé Ghana kọ́dà bí ọmọ Ghana Nàìjíríà ó padà dà ìlú yìí ọ̀dà ẹjẹ́ afọnrere ní ti Nàìjíríà ẹjẹ́ akọrin fún Nàìjíríà náà pé Nàìjíríà náà ọ̀dà kọ́ bá jẹ́ Nàìjíríà ọ̀dà sí sórí ọkọ mi bíjọba ọba fún ìyànṣẹ́ tí mo fún ìyànṣẹ́ oṣù èèyàn náà máa fúnra rẹ̀ ń ṣẹ́ ìwọ òríro ní èmi ti bọ́ rò mo ti bọ́ gbé kábi tọ́ da owó àjọ táǹpì ọtí mo gbà mo ti kó o lẹ̀ fún ọ mo wá fẹ́ pe ìkejì rẹ kí n sọ fún pé kọ́jọ́ kọ́ bá ń fi owó kún owó òun fún ọ kọ́ ọ fi rọkọ̀ kọ́ ọ máa fi ṣe kábúkábú ṣé eré àwọn ọlọ́kọ̀ kábúkábú bí wọ́n bá ra ọkọ̀ kan lọ́dún yìí nígbà tí ọbẹ̀ ẹ̀dẹ̀ míì ọkọ̀ ti pé 2 nígbà tó ọbẹ̀ ṣe fọ́dún 3 ọkọ̀ di 3 ó di 4 lẹ́yìn ọdún 4 nígbà tí ọbẹ̀ pẹ́dún 10 ìwọ náà ti jẹ lọ́kọ̀ 10 náà kẹta ọsáfẹ́ rí Ghana ọ̀rọ̀ rẹ̀ mú mi rántí orin olóògbé Àyìnlá Ọmọwúrà ó tún fẹ́ padà ré mú sí o ó tún fẹ́ padà ré mú sí àwí fún títí kì í gbọ́ ọ̀fẹ́ gbọ́ mọ̀ rí Ghana kọ́ lọ jóná kọ́ lọ dúdú mọ́ ti lé. What makes you you, the real you, when this English is wrong? What makes you you, the real you, when this English is gone? What makes you you, the real you, when this English is wrong? Èdè òyìnbó kò dára ju Yorùbá lọ, àparò kan kí ga ju ọ̀kan lọ, àfẹ́yí tó bá gun orí ebè. Ẹni tó sọ ilé nù ó so àpò ìyàkọ́, èdè àti àṣà Yorùbá kò gbọ́dọ̀ parun. Ẹ̀kọ́ ọmọlédè Yorùbá, Yorùbá dára gan-an. What makes you you, the real you, when this English is gone? What makes you you, the real you, when this English is wrong? What makes you you, the real you, when this language is gone? Ẹni mi ò ṣe ni, èèyàn mi ò ṣèyàn, a lè fiwé alárò lásán. Ọmọ àlè nífọwọ́ síjú ilé bàbá rẹ̀, odò tó bá gbàgbé orísun gbígbẹ ni yóò gbẹ. Ilé láti kẹsàn-án ròde, ilé láti kẹsàn-án ròde, mo ní ilé láti kẹsàn-án ròde, ilé láti kẹsàn-án ròde, Yorùbá dára gan-an. Impressive, Chukwudi. But Dad, why do you like to make your songs in Yoruba language? Well, you know, mostly my songs are philosophical, and Okay. I find Yoruba language to be very rich in philosophical content. So
But then you don't speak the language. Neither are you from Yoruba. So how do you manage to sing songs in Yoruba language? Well, yeah, I know that I just have to come up with a concept. I come up with my concept in English, and I give it to some Yoruba elderly people to write for me in Yoruba. So that way I sing my song. That's quite some brain there, you know. Wow, but then you do this thing very well. So can you just probably teach me how to, Well, I'm a busy person, except if you've got some change from me. And, you have to get your own instrument as well. Everything has to be changed. And definitely you have to get your own instrument. Okay. Well, we'll see what we'll do about the change. But then, can you do me one more song? You know my specs. Lolú èjìrè ọkọ mi. Bọ́ọ̀lù sí Adam lóhùn. Mo retí ká sọ tẹ́ fẹ́ sọ náà ni. Lọ́dọ̀ àwọn òní tí mo fẹ́ sọ pàtó kan ju pé bá ṣe ran èkejì rẹ, alábàáwáyé rẹ, abínibí rẹ, aláfàlọ́wọ́ tẹ́ ẹjọ́ wáyé alájọrìnpọ̀ rẹ bó ṣe ràn lọ́wọ́ sórí gbogbo ibi tí ń lọ pátápátá kò rí sẹ́gbà ń bẹ̀. Gbogbo bí ti ń kọ̀wé wọn ò gbà síbi iṣẹ́. Só sì mọ̀ pé bàbá rẹ ní bá làwọn ọ̀lẹ̀ ìyá bọ̀rọ̀. Mo sì ní ìwọ ẹni tó bá rí kó o mú wá. Kémi náà kó owó alájẹsẹ́kù tí mo gbà kádàpọ̀ ká kó fún un. Kó lọ ra ọkọ̀ kí n máa ṣe kabúkabú. Nígbà tí ọbẹ̀ pọ́dún kan kẹ́ẹ̀nẹ̀ ètì dúró òun náà ti di kíní kò wá ní jẹ́ pé ìwọ nìkan ni wọ́n mọ̀ wò wọ́n mọ̀ rò náà wò gẹ́gẹ́ bí èkejì rẹ. Màá ní mo ti máa sọ fún yín láìmọye ìgbà pé tó bá ti jọ mọ́rọ̀ Kẹ́hìndé ẹ mú wọn sọ létí mi mọ́. Kẹ́hìndé rẹ èkejì rẹ wọ́n máa ṣe báwọn sòsì mọ̀ pé ń bẹ nínú ilé yóò gbọ́ tó gbọ́. Ẹ wo kò sí tí mi lè ṣe kò síbi tí mi ò lè wọ̀ láti múnú yín dùn àmọ́ tó bá ti jọ mọ́rọ̀ Kẹ́hìndé kò sọ̀rọ̀ ńbẹ̀. Sọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ rọ̀ ń sọ èmi náà ló kówó fún un bọ́ọ̀ bá ti kówó fún mi èmi ó sì kó wọn ó kó gbogbo ẹ̀ wọn ó sì kó fún Kẹ́hìndé pé Kẹ́hìndé o gbá o ìyẹn èmi jẹ́ mọ̀ pé wọ́n ló fún un lówó. Ẹ wo kò sẹ́ni tó ràn mí lọ́wọ́ tí mo fi débi tí mo dé ẹ sọ fóun kóun náà ràn rẹ̀ lọ́wọ́. Táyé ó rà máa sọ̀rọ̀ ẹ̀ bí ẹnu lé yọ̀ máa gbọ́. Kó ba lè gbọ́n tí mo sọ náà ni mo ṣe ń pariwo.
tí ọ̀rọ̀ tí mò ń sọ ò bá tẹ́ lọ́rùn kó lọ wábi tí yóò mọ̀ gbé. Ọlọ́run náà lọ débi tó dé kẹ́lẹ́. tí mò ń sọ yìí tí ò bá tẹ́ lọ́rùn ẹ sọ fún kó lọ wábi tí yóò mọ̀ gbé. ẹ ṣe pé kò ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé táyé rẹ̀ fẹ́ bàjẹ́ tán kó tó di pé ó padà wá. Táíwò ilé ìwọ̀n ọ̀dà tó ó lè sọ pé kọ́ lọ wábi tí ọmọ gbé kọ́dá báwọn. ẹ wo èmi sì ní aláṣẹ inú ilé yìí in tó bá sì wù mí ni mo lè ṣe in tó bá wù mí òun ni mo lè sọ tí mò ń sọ ò bá tẹ́ lọ́rùn ẹni kó lọ wábi tí yóò mọ̀ gbé. ó ti bínú èmi náà bínú kóníkàlùkù ọpá máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ó dà bẹ́ẹ̀ ó dà. sáwọn pé mo lè bọ́ ọjà ìwọ náà ni mo gbójúlé ìwọ náà lẹ́ni tí wọ́n rí mọ́yàn tí ní èèyàn fi ń dùn. àní tó bá ti jọ mọ́ràn Kẹ́hìndé ẹ mọ̀ jẹ́ ń gbọ́mọ́. káfílẹ̀ sí tiẹ̀. bẹ́ẹ̀ jáfilẹ̀ bẹ́ẹ̀. kọ́ máa ṣe tiẹ̀ lọ jáfilẹ̀. máàmì wàhálà yín pọ̀ ẹ fi tọ́ba jẹun tí ó bí ọ́nà náà jáfilẹ̀ káfílẹ̀ kọ́ máa ṣe tiẹ̀. ọlá rẹ̀ la fi mú. máàmì àní ẹ̀sọ̀ mi sẹ́ tó bá ti jọ mọ́ràn Kẹ́hìndé mi ò fẹ́ gbọ́. ilé ayé mo gbọ́ tí ó ń jáde láti ẹnu Táíwò nílé yìí ẹ̀rù bà mí àṣé ìgbèjì ni mò ń bá gbélé láti ọjọ́ yìí. pẹ̀lú ìrántí ẹ rí lónìí pẹ̀lú ìrántí ẹ ti rí tẹ́lẹ̀ àtúntẹ́ gbọ́ lónìí láì ṣe àní-àní kádàrá yín Táíwò yín lò. èmi náà ń sọ bẹ́ẹ̀ ẹni tí ò mọ Ọlọ́run tó ń ṣe rere ó ṣẹ̀ṣẹ̀ dé láti Brazil ni ó dẹ̀ tún múra láti lọ sí South Africa òun ló ń gbé gbogbo bùkátà ilé òun ló san owó ilé tí à ń gbé kódà ó tún ń kọ́lé lọ́wọ́ bàbá wa kò fi nǹkan kan sílẹ̀ tó fi jáde láyé ṣùgbọ́n gbogbo ọlá àti ọrọ̀ tí ó yẹ kó jẹ́ ti èmi àti Táyé ni òun nìkan fi agbára òkùnkùn lò èmi ọmọ Ọlọ́run wá ń jẹ ìyà. ilé ayé 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 adélé ayé tán la bá ń ṣera wa akóléyàn ṣòwò lọ́dáyé bá adélé ayé tán la bá ń ṣera wa orí mi máa jẹ́ ń jìyà láyé ẹ̀dá mi máa jẹ́ ń ṣiṣẹ́ orí mi máa jẹ́ ń jìyà láyé ẹlẹ́dá mi máa jẹ́ ń ṣiṣẹ́ iṣẹ́ bọ́ ní ṣoògùn bí
a ti wáyé pé a ó rí bẹ́ẹ̀ náà láàrí láyé ipò ẹ̀dá lórí nínú aginjù ayé láìjà gbangba nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn mọṣẹ́ tí orí rán wọn láti wá jẹ́ láyé.